Yorùbá bọ̀ wọ́n ní ìlera lóògùn ọrọ̀. Èyí ló fà á tó fi jẹ́ wípé àwọn ìjọba agbègbè kọ̀ọ̀kan káàkiri àgbáláyé fi mú ètò ìlera onírànran lókùnkúndùn fún àǹfààní àwọn ará ìlú àti ìdàgbàsókè agbègbè wọn. Látàrí ìmọrírì pàtàkì ètò ìlera, èyí ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi rí i dájú wípé ètò ìlera ló wà ní ipò kejì lẹ́yìn ètò ẹ̀kọ́ nínú ètò pàtàkì márùn-ún tíjọba rẹ̀ là kalẹ̀ fún iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí. Láàárín ọdún mẹ́rin tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà, oríṣiríṣi ìgbésẹ̀ ni ìjọba yìí gbé láti rí wípé ètò ìlera àti ìwòsàn tó péye wà lọ́wọ́rọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ní kété tó gorí àlééfà nínú ọdún 2011 bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣàtúnṣe àti àtúnkọ́ àwọn ilé ìwòsàn alábọ́dé káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Bákan náà tí wọ́n sì tún kó àwọn titun mìíràn sí ààyè tó yẹ pẹ̀lú èròǹgbà láti mú ètò ìlera wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ yìí, pàápàá jùlọ fún àwọn tó wà láwọn ìletò àti ìgbèríko ìpínlẹ̀ yìí. Lẹ́yìn eléyìí, ìjọba tún tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ pàtàkì mìíràn fún gbígba àwọn òṣìṣẹ́ elétò ìlera káàkiri àwọn ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ yìí. Nígbà tá a dé dókítà tó wà tí gbogbo Ògùn state kò pọ̀ ọgọ́rùn-ún mílíọ̀nù tá a dẹ̀jẹ̀ bíi 7 ni báwo la ṣe wá fẹ́ ṣe àti wá bẹ̀rẹ̀ àti padà sẹ́sẹ́ àárọ̀. Lẹ́yìn tá a ti dé a ti gbà ju 1000 kan lọ, inú ẹ̀ dókítà wà, nọ́ọ̀sì wà, àwọn ẹlẹ́gbẹ̀bí ọmọ wa, oríṣiríṣi tó jọ ń ṣiṣẹ́ ní gbogbo ilé ìwòsàn láti ṣe. À ń tún àwọn ilé ìwòsàn wa ṣe, à ń kọ́ tuntun míì, bá a ṣe lè ṣe nìyẹn o. Bákan náà ni ìjọba Ìbíkúnlé Amósùn tún rí i dájú wípé lóòrèkóòrè ni wọ́n ń ṣe ìpolongo láti dènà àìsàn oríṣiríṣi gẹ́gẹ́ bí àrùn HIV and AIDS, ìgbóná, ìjẹjẹrẹ, àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Thank you so much. Okay. Ẹ káàárọ̀ nílé o. Ẹ káàárọ̀ nílé o. Yes ma. Lára ìgbésẹ̀ ìjọba láti dènà àìsàn ibà nípínlẹ̀ Ògùn ló ṣokùnfà pínpín àwọn apẹ̀fọn, èyí tí ó ná ìjọba ní owó mílíọ̀nù $5 fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí tó lé ní mílíọ̀nù 2 káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ yìí. Ìgbésẹ̀ pàtàkì yìí wáyé láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera pẹ̀lú àjọṣepọ̀ àjọ tí wọ́n ń pè ní Society for Family Health, National Malaria Elimination Program àti Rollback Malaria Partners. Wọ́n ṣe ayẹyẹ ìṣíṣọlójú pínpín àwọn apẹ̀fọn yìí nípínlẹ̀ Ògùn lásìkò tí wọ́n ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn obìnrin lágbàáyé ní orí pápá ìṣeré MKO Abiola tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta. Gbogbo àwọn akitiyan wọ̀nyí ló ṣokùnfà ìdènà àwọn àìsàn oríṣiríṣi nípínlẹ̀ yìí, pàápàá jùlọ ìdènà àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin àti ọmọdé nípínlẹ̀ Ògùn. Láfikún, ìjọba tún ṣàgbékalẹ̀ ètò kan tí wọ́n ń pè ní Gbọ́mọró,
níbi tí ìjọba ti ń pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká àti owó táṣẹ́rẹ́ fún àwọn aláboyún fún àǹfààní àti lè gbé ilé ìwòsàn lásìkò pàjáwìrì, ríra oògùn tó yẹ fún ìlera wọn àti owó ọkọ̀ lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó yẹ. Ìgbésẹ̀ yìí náà tún wáyé láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àjọṣepọ̀ àjọ tí wọ́n ń pè ní Millennium Development Goals (MDGs). Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣokùnfà ríra irinṣẹ́ ìgbàlódé fún ètò ìlera tó nǹkan bíi bílíọ̀nù $2 fún àǹfààní àwọn ilé ìwòsàn ìjọba jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Bákan náà ni ìjọba tún rí i dájú wípé lóòrèkóòrè ni ó ń ra àwọn èròjà àti oògùn tó yẹ sí ilé ìkó oògùn pamọ́ sí èyún ní Ogun State Central Medical Store tó wà lókè ìléwó nílùú Abẹ́òkúta fún àǹfààní gbogbo àwọn ilé ìwòsàn ìjọba tó wà nípìnlẹ̀ yìí. Láfikún, ìjọba tún ṣàgbékalẹ̀ ẹ̀rọ ayárabíàṣá tó ń fún àwọn ilé ìwòsàn láǹfààní láti béèrè fún ohun tí wọ́n bá ń fẹ́ síwájú kó tó di wípé wọn yóò lọ gbà á. Látàrí àwọn oògùn àgbélẹ̀rọ tó gbòde kọrin káàkiri orílẹ̀-èdè yìí àti láti rí i wípé àwọn oògùn tí wọ́n ń kó wá sí ilé ìwòsàn ìpínlẹ̀ Ògùn wà ní ìbámu pẹ̀lú èyí tí àwọn aláyẹ̀wò fọwọ́ sí, èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Ògùn tún bẹ̀rẹ̀ àyẹ̀wò oògùn ní ilé ìkó oògùn pamọ́ sí ìpínlẹ̀ yìí láìpẹ́ yìí. Ṣé mọ̀ pé fake drug oògùn tí ó yẹ pé wọ́n ti fi nǹkan míì sí kì í ṣe nǹkan tó yẹ kó wà ń bẹ̀ ló wà ń bẹ̀. Kò sí béèyàn ṣe máa mọ̀ téèyàn ò bá ṣe àyẹ̀wò, ṣùgbọ́n àwọn irinṣẹ́ téèyàn máa lò fún àyẹ̀wò yẹn wọ́n gan ni, ṣùgbọ́n a ti gbìyànjú àti kówó jọ, a dẹ̀ ti kọ́ nǹkan tá à ń pè ní mini lab, a dẹ̀ ti ra àwọn nǹkan tá a máa lò láti fi ṣe àyẹ̀wò fún àwọn oògùn tó wà ní àwọn pharmacy káàkiri. So ó kàn kù fún wa pé ká máa káàkiri ká máa gbanú oògùn ní gbogbo àwọn pharmacy tá a bá ti ń kọjá. A bá yẹ oògùn wò tí a dẹ̀ rí pé oògùn yẹn ó péye ó dẹ̀ kún ojú òṣùwọ̀n, ó mìíràn pé gbogbo oògùn tí àwọn aráàlú bá ń lò tán bá ti lọ sí hospital lógùn state, àwọn oògùn tí wọ́n bá gbà ń bẹ̀ ó máa ṣe iṣẹ́ tí wọ́n ní kí ó ṣe, ó dẹ̀ máa mú ìlera bá wọn. So eventually ó mìíràn pé ìlera àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn á túbọ̀ péye sí i. Then àwọn tán ń ta oògùn níta àti àwọn tó jẹ́ ilé ìwòsàn aládàáni, àwọn náà lè wá lo àǹfààní tó wà ń bì láti wá yẹ oògùn wọn wò láti rí i pé oògùn tí wọ́n ń fún àwọn aláìsàn ní ilé ìwòsàn wọn tàbí ní ibi tí wọ́n ti ń ta oògùn ó jẹ́ àwọn oògùn tó kún ojú òṣùwọ̀n. Ìjọba Ìbíkúnlé Amósùn tún rí i dájú wípé lóòrèkóòrè ni wọ́n ṣe ìṣàtúnṣe àti àtúntò àwọn ilé ìwòsàn ìjọba àti ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga tó wà nípìnlẹ̀ yìí fún ìpèsè ìwòsàn tó péye fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Dókítà Ọládẹ́yìndé Káyọ̀dé ni ọ̀gá àgbà ilé ìwòsàn ìjọba tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta. Ó sọ̀rọ̀ lórí àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn pàápàá jùlọ nínú ilé ìwòsàn ìjọba tó wà nílùú Ìjàyè. Gómìnà wa ti gbìyànjú, wọ́n ti gbé ìpele ètò ìlera kúrò níbi tí wọ́n ti bá wọn ti sún síwájú sí. Wọ́n gba àwọn èèyàn síṣẹ́, wọ́n gba àwọn dókítà, wọ́n gba àwọn nurses, gbogbo sectors tó wà ní ètò ìlera ni wọ́n ti gba àwọn èèyàn sí. Ní ti ẹ̀rọ tá à ń lò, àwọn ti gbìyànjú náà. Mo rántí pé gbà tí wọ́n kọ́kọ́ wọlé láàrin ọdún kan sí méjì ni wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn kan tó ń fún wa láwọn equipment láti òkè òkun tí wọ́n pín káàkiri, gbogbo wa náà la jẹ mùdùnmúdùn ẹ̀, àwa náà jẹ inú ẹ̀ ní hospital wa yìí. Láti ìbẹ̀rẹ̀ ìjọba nípínlẹ̀ Ògùn ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn ni ìjọba yìí ti bẹ̀rẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Rotary International fún ìpèsè ẹsẹ̀ àti ọwọ́ àtọwọ́dá fún àwọn tó ti pàdánù ẹsẹ̀ tàbí ọwọ́ wọn nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta. Eléyìí náà tún jẹ́ àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ ní gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire. Lẹ́yìn ọdún 4 báyìí tí ìgbésẹ̀ pàtàkì yìí ti bẹ̀rẹ̀, ìjọba kò dáwọ́ dúró lẹ́ka ètò yìí
èyí tó ń fún àwọn tó pàdánù ẹsẹ̀ tàbí ọwọ́ wọn ní ìrètí ayọ̀. àwọn tí bóyá láì ṣẹjọ́ wọn bóyá apá wọn ti gé tẹ́sẹ̀ ti gé tó wọ́n wà létí wọn lè jáde tá máa fún wọn ní àrọ ẹsẹ̀ àbí àrọ ọwọ́ mi mọ́ bí máa lò yẹn tó yẹ pé ó máa replace ẹsẹ̀ wọn tó ti gé tàbí apá tó ti gé a ti ní laboratory yẹn àdáàsí ibi tó ti ń ṣe ní State Hospital Abẹ́òkúta ń bí báyìí torí ìjọba wa ló jẹ́ kó ṣeé ṣe pẹ̀lú àwọn Lions Club àwọn lọ́jọ́ and that's first one gẹ́gẹ́ mo sọ alákọ̀ọ́kọ́ rú ẹ̀ tá máa ní ìpínlẹ̀ Ògùn nìyẹn 2011 ni a bẹ̀rẹ̀ pẹ̀lú Rotary Club àti Ogun State Government la train àwọn bíi mélòó kan and àtìgbà yẹn a dẹ̀ ti fún àwọn èèyàn ní ẹsẹ̀ àti fún àwọn èèyàn lápá bíi mélòó kan a dẹ̀ ṣe ń ṣe lọ. ẹsẹ̀ tí a máa ń ṣe fún àwọn tó yẹ pé ẹsẹ̀ wọn ti gé àbápá wọn ti gé so that a lè máa ṣiṣẹ́ wọn lọ tó bá tẹ̀lé rí ẹsẹ̀ yẹn lò ọ̀n ní dúró de pé kẹ́nìkan wá fún wọn ní oúnjẹ àwọn nǹkan bẹ́ẹ̀ bí a ti ń ṣẹlẹ̀ nílé ìwòsàn ìjọba ti State Hospital Ìjàyè. àwọn èèyàn ń wá dáadáa láti Abẹ́òkúta ní o láti Ìbàdàn láti Ọ̀yọ́ láti Ọ̀ṣun láti Ọ̀tà láti Èkó láti Yewa láti Jẹ̀bú káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ń wá. bákan náà ni ìjọba tún ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn mìíràn lẹ́ka ètò ìlera láti máa pèsè iṣẹ́ abẹ ojú fún àwọn tí àìsàn ojú ń dà láàmú èyí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn sì ti jẹ àǹfààní rẹ̀. ní ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital OOUTH tó wà nílùú Ṣàgámù ìjọba tún ṣẹ̀ṣẹ̀ ra àwọn irinṣẹ́ ìgbàlódé sínú ilé àyẹ̀wò ìgbàlódé kan tíjọba yìí ṣẹ̀ṣẹ̀ kọ́ fún wọn níbẹ̀. àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí ló wà fún àyẹ̀wò oríṣiríṣi gẹ́gẹ́ bí àyẹ̀wò àrùn jẹjẹrẹ ọyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò ilé àyẹ̀wò yìí ìrọ̀rùn ńlá ni yóò jẹ́ fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ fún àdínkù à ń lọ sí òkè òkun fún ìtọ́jú ara. síwájú sí ìjọba Ìbíkúnlé Amósùn tún ti ṣe àtúnkọ́ àwọn ilé ìwòsàn eyín bákan náà tí wọ́n sì ti pèsè irinṣẹ́ ìgbàlódé sínú wọn ní gbogbo ilé ìwòsàn eyín tó wà ní ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. lára wọn láti rí ilé ìwòsàn eyín tó wà nílùú Abẹ́òkúta, Ìlaró àti Ṣàgámù. ìgbésẹ̀ yìí náà tún jẹ́ ọ̀nà kan gbòógì èyí tí ìjọba fi ń pèsè iṣẹ́ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera yìí. láti wá rí wípé ìtọ́jú tó yẹ wà fún gbogbo àwọn tó bá wà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò ìjọba Ìbíkúnlé Amósùn tún ra ọkọ̀ pàjáwìrì ti ìgbàlódé tí wọ́n ń pè ní ambulance tuntun tí wọ́n sì tún ṣe ìṣàtúnṣe àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rí kí wọ́n lè bá a máa dóòlà ẹ̀mí àwọn èèyàn ìpínlẹ̀ yìí tó bá wà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá oníranran. gẹ́gẹ́ bí ó ṣe wí dókítà Ọláòkun Ṣóyínká sọ wípé ìgbésẹ̀ pàtàkì yìí ti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó lé ní nǹkan bíi 5,000 tó wà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò láàrin ọdún 4 tó kọjá sẹ́yìn. ambulance service wa ká tó dé gbogbo ẹ̀ kò tiẹ̀ àti ẹ̀ lè sọ pa ní rárá tó yẹ tó àwọn tó wà wọn ti lè jáde ní Abẹ́òkúta wọ́n jáde lábẹ́kan wọn adákú sọ́nà ní so wọn wúlò so a ti ra tuntun 4
a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn, a ti gba òṣìṣẹ́ sí, a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo a dẹ̀ lọ wá gbogbo àwọn ambulance pé wọ́n kàn bàjẹ́ ni wọ́n kàn ní pé wọ́n kàn ṣe àtúnṣe. So ní ìsìn àti ní àti àdì mẹ́wàá, àti fi ambulance mẹ́wàá kún àǹtání tẹ́lẹ̀, a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí lò wọ́n káàkiri. So over 5,000, ó ti ju 5,000 victims tá ti rescue lójú títì ní administration yìí láti bàtà ti bẹ̀rẹ̀ sí ṣe dàgbàsókè fún ambulance service wa. Láàárín ọdún mẹ́rin ìjọba yìí kan náà, ìjọba Ìbíkúnlé Amósùn tún ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ àti àjọ oríṣiríṣi fún ìpèsè ètò ìlera tó yè kooro, pàápàá jùlọ fún àwọn èèyàn tó ń gbé ní ìletò àti ìgbèríko ìpínlẹ̀ Ògùn. Lára wọn láti rí ilé ìwòsàn alágbèéká èyí tí ilé-iṣẹ́ MTN ṣagbátẹrù rẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn. Ilé ìwòsàn alágbèéká yìí ló wà fún ìpèsè ìtọ́jú àwọn èèyàn tó ń gbé ní ìgbèríko àti ìletò káàkiri tó jẹ́ wípé àwọn ilé ìwòsàn kò sí lárọ̀ọ́wọ́tó wọn. Ìjọba Ìbíkúnlé Amósùn ṣètò láti rí wípé ilé ìwòsàn alágbèéká yìí ń lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ogún tó wà nípìnlẹ̀ yìí láti pèsè ìtọ́jú fún àwọn èèyàn rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ilé-iṣẹ́ tó rí sí ètò ìlera tó ti bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ilé ìwòsàn ìgbàlódé 9 mìíràn sí gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú píparí iṣẹ́ lórí ilé ìwòsàn ìgbàlódé tó wà lágbègbè Tòtòrò nílùú Abẹ́òkúta.